bí sí àwọn Fúlàní yẹn ni pé ẹnu Yorùbá gbọ́dọ̀ kò tí wọ́n bá mọ̀ pé wọ́n fẹ́ ká bá Fúlàní jà káwọn bàbá wa gbogbo àwọn ọba wa gbogbo àwọn bàbá wa wọ́n ṣáájú kàn pè wá sí mítì kàn wọ́n dẹ̀ fún wa pé tó àwọn ọmọ yìí o kí ròyìn dé sì gbé kí gbogbo ayé rí pé tó àwọn ni wọ́n sọ pé tó ká kojú wọn gbogbo ibi tí yàrá ti fẹ́ jẹ Yorùbá ká fèsì ibẹ̀ Ọlọ́run mọ̀mọ̀ mú wa agbára mélòó wà làwọn Fúlàní wà ní wọn ò tó ń tó ń pera wọn wọn fọlọ́gbura fún yín wọn ò tó ń tó ń pera wọn Ọlọ́run bá lódùmarè ń bọ̀ ṣùgbọ́n tá a bá ní nǹkan tí àwa náà ní lọ́dọ̀ àwọn bàtà jogún náà bàbá ká bẹ̀rẹ̀ sí lò ń sìn ká bọ́ta wọ́n sọ wá ló kọ́ míì táwọn bàbá bá mọ̀ pé yà ń jẹ àwọn Yorùbá kàn pe gbogbo wa sí mítìn kàn pe Ọọ̀ni kàn pa Láàfin kàn pa àwọn bàbá Àwùjalẹ̀ gbogbo àwọn ọba yẹn tí wọ́n bá jókòó kàn wá pè wá kàn invite gbogbo wa wá Ọlọ́run bá lágbára èmi ò tó nǹkan kan àwọn tó tún lágbára jù wá lọ pọ̀ tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ kàn pe gbogbo wọn jọ so tí èsì tó bá wá pè wọn jọ tó bá mọ̀ pé ó lè kan ru wa náà ipá náà sì lè ní pátá lè kọ́ pè wá káwájọ jókòó káwo bá ṣe fẹ́ ṣe tí ò ní sí nǹkan kan ẹ̀mí gbọ̀n kankan mọ́ ẹlòmíì náà ń gbọ́ gbòó ni kò wúrí mi rí ẹlòmíì á ní ó lè kọ̀máǹdì mọ́ ó lójú àwọn tí mo ṣe lójú wọn rí ẹlòmíì á ló lè ṣe báyìí ẹlòmíì tí bá ṣe kan lójú ẹ̀ yóò sọ 10 ṣé nǹkan tí mo sọ yìí ẹlòmíì á sì ní ẹnu ni so àwọn tí wàá mọ́ sọ pé nu nìyẹn èmi mọ́ bẹ́ẹ̀ lọ́n kí nǹkan dẹ̀mí àti wọn pọ̀ wọ́n lè rí pé kì í sọ̀rọ̀ ẹ̀nà ṣùgbọ́n pé kẹ́nìkan wá lóhun dìde ṣe èmi ìwọ ni mi Sunday Igboho mo wá bọ́ọ̀ta o àbá nígbà tí wọ́n bá fi dọ̀tún la Buhari ó pàṣẹ láti Àbújá sọ́jà tí ó ka mọ́ta nkìdé yóò ju tó gun Boko Haram tó ń jẹ́ ilẹ̀ Haúsá lọ wọn ò ríra wọn bẹ̀ yẹn tá a bá dẹ́rẹ̀ wò nísìn ẹ̀ rí i pé wọ́n yìí máa lọ́wọ́ gbogbo táwọn ń ṣe ilẹ̀ Haúsá tó ń mú jẹ yẹn tá a bá dẹ́rẹ̀ wò nísìn wọ́n yìí máa lọ́wọ́ torí pé àwọn Yorùbá kan náà ní ọ̀lọ́ bá wọn lọ́hùn tí wọ́n sọ pé àwọn ọmọ bí wọ́n ṣe wọ́n ṣe nu pa ẹ̀ làwọn ọmọ ayákìlá làwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n yẹn ta la parí ta ìyá yóò la parí ìbíjà yẹn làlá fẹ́ gbé ó tó fi gba sùúrù nìyẹn ó gbọgbọ́n kì í ṣe nǹkan tí yẹn kàn kágbádá ọrùn tó kó funpá tó kó lóńdè tó gbé bọ̀kọ́rùn tó lọ́fẹ́ lọ pàdé Fúlàní o bí bẹ́ẹ̀ kọ́ wọ́n sọ di nǹkan mímọ́ yẹn lọ àfi kéèyàn jókòó kó lọ́wọ́ àwọn bàbá yẹn táwọn bàbá yẹn ó ṣèwé kán sáyìn fún wa pé àwa la ṣèwé fún yín pé ìyà gbọ́dọ̀ jẹ Yorùbá gbogbo ibikíbi tí ilẹ̀ Yorùbá dé ẹ lọ ṣàbò lórí ẹ̀pà àwọn ọmọ tẹ bá mọ̀ ń bẹ kẹ́ ṣàbò àwọn ọmọ ń bẹ ńlẹ̀ bàbá mi àwọn ọmọ Yorùbá ń bẹ ńlẹ̀ tí wọn ò ní sá rárá àwọn ọmọ tẹ́wọ̀n tán jókòó àwọn ọmọ tẹ́wọ̀n tán jókòó wọ̀nyí wọ́n yìí sọ ọmọ wọn ìṣẹ́ran rírọ̀ but ọgbọgbọ́n àlèkè pé ẹ mọ lọ sí Ìkirè bí wọ́n ti ń kidnap Yorùbá ẹ mọ lọ Òṣogbo ẹ mọ lọ lọ́rin ẹ mọ lọ sí yóò di nǹkan mímọ́ wa lọ́wọ́ tó bá ti dá wọn lójú pé àwọn làwọn bí wa àwọn sì làwọn bàbá àwọn ni bàbá wa lẹ̀ Yorùbá ń bí wọ́n sì ṣe bàbá burúkú wọ́n dẹ̀ sọ̀dàlẹ̀ bàbá tí fìyà jọmọ káwọn náà bá gbádá rẹ̀ kàn ó tì wá síwájú bàbá lọ bàbá nílọ káwọn bá gbádá rẹ̀ kàn ní ká nìṣó níbẹ̀ bàbá lọ bàbá nílò bá wọn gángan ò ṣe bẹ́ẹ̀ torí ohun táwọn bàbá àkànnà ń bẹ tó ń gbà ń bẹ àwọn oníṣẹ́ jù báyìí lọ bọ̀ táwọn bá wá jẹ́ bàbá dáadáa tí wọ́n dẹ̀ fẹ́ fi àtúbọ̀tán rélẹ̀ fáwọn ọmọ wọn kò yẹ kí wọ́n gbàbọ̀dẹ̀ fún Yorùbá. owó ni wọ́n ṣe darapọ̀ mọ́ àwọn sẹ́yìn bá wọn gbowó àbẹ́ ẹ̀ bá wọn gbowó sá. irú question ló ń bí mi yẹn mo sọ pé ẹgbẹ́ mi ló ṣe protest ní lóyìnbó ní sàgbàlagbà lóyìnbó ó lọ béèrè pé ta ló ní OPU tó wà ní Yorùbá One Voice níjọ́ tí wọ́n ti ń ṣe journalist jọ́ ló gbọ́ pé Gani Adams compromise rí lọ́wádìí mi jọ́ ló gbọ́ pé Gani Adams gbowó lọ́wọ́ ìjọba ó gba ìbọ̀dì fúnlẹ̀ Yorùbá rí nǹkan tó ń sọ yẹn kò lè help gbogbo ọ̀rọ̀ tó ti sọ torí àgbààgbà Yorùbá wọn máa hate ẹ̀ nǹkan tó ń try láti insinuate gan kò yé wa irú nǹkan tó ń sọ pé ó ní ààrẹ wa kó wá lead wa ó pè mí lórí aago ibi tó bá fẹ́ pè mí kékeré wá join struggle pẹ̀lú position tí mo wà yìí wàá wá bá mi lé wàá wá ní ààrẹ o mo wá bá yín lé o tọ̀wọ̀tọ̀wọ̀ o mo fẹ́ kẹ́ wá lead wa mo bẹ̀ yín mo fẹ́ kẹ́ wá lead wa ní Ìbàdàn o lórí protest àjọsọ tó bá yẹ pé ó ti tásìkò bá sọ fún ẹ tí ò bá tásìkò bá ní bàbá yìí ṣùgbọ́n orí social media ló ti ń pè mí even gan bóyá pè mí ó wá jẹ́ kí àwọn security wá center sí mi lórí wọ́n wá center sí mi lórí bíbá yìí pé èmi gan mò ń tì ẹ́ pé kó lọ sọ̀rọ̀ wá ó dẹ̀ tí wá sọ̀rọ̀ tán ó ti gbé agogo tẹ̀ pè mí tó bá tẹ̀lé wá sẹ́kọ̀ọ́ pé ààrẹ o ẹ jẹ́ ká jọ ṣe kínní o I need assistance o àwọn mẹ́mbà tí mo ní Ìbàdàn nínú ọmọ ẹgbẹ́ mi ó kéré jù wọ́n á wọ 500,000 tá a bá ní ìgbà tí ẹ̀ jáde tí n bá ṣí àwọn ọmọ wa sẹ́yìn yẹn ó kéré jù lánàá wà á ní 10,000 but ó ti expose everybody ó ti create alarm débi pé àwọn security network gan wọ́n á monitor gbogbo àwọn tó yẹ kó jẹ́ key people bẹ́ẹ̀ kan náà ṣe máa ń ṣe o ó máa fi propaganda ó máa dẹ̀ jẹ́ kí Yorùbá máa suspect ẹ̀ pé àbí wọ́n lò ní fún struggle yìí àbí wọ́n lò ní torí àwọn òǹpẹ́ suspect yàn tàbá dẹ̀ tí wọ́n ti ń lo ẹni yẹn àṣàfùn so a gbọ́dọ̀ wà very careful torí
bíjọba bá ṣe wọ́n á máa plant àwọn èèyàn sínú struggle wọ́n máa ń ṣe ẹ rò pé a máa sọ̀rọ̀ bí èèyàn gidi ó fẹ́ bọ́ọ̀gì ni o gbogbo àṣírí tó bá wà láàrin yín á mọ̀ àwa lọ sọ fún ìjọba tó bá ti pé òun ti destroy group yẹn tán àwa back out àwa give excuse bíjọba ṣe máa ń ṣe nìyẹn o but mi ò sọ pé òun sì rí bẹ́ẹ̀ o but tó bá ti ń sọ̀rọ̀ jù nípa yẹn a máa wò pé àbí wọ́n ń lò ní fún wa ni bó ṣe rí nìyẹn. mo ní ṣe rántí pé àwọn hoodlums tó ń kidnap yẹn tó ń pa àwọn èèyàn ṣe mọ̀ pé mi mo raise alarm yẹn ṣe rántí tẹ bá follow ẹ̀ up èmi mo raise alarm yẹn èmi mo dẹ̀ mobilize àwọn OPC vigilante pẹ̀lú àwọn ọlọ́pàá fún clearance tó ń fi wọnú igbó yẹn tó ń fi arrest àwọn tó ń arrest wọ́n dẹ̀ rí AK-47 mẹ́rin gbà lọ́wọ́ wọn àti pump action mẹ́wàá wọ́n dẹ̀ hand over fún area commander bẹ̀ yẹn wọ́n flush wọn àwọn tó ń arrest àwọn tó ń lé padà sí Niger State ní gbóǹbẹ̀ yẹn wọ́n lé wọn dànù after táwọn boys yẹn tó ti ṣiṣẹ́ yẹn pẹ̀lú àwọn ọlọ́dẹ ìlú náà combination wọn ni tó ń ṣiṣẹ́ yẹn tán ní òru Saturday mọ́jú Sunday ní ọmọ wa wọ́n dè kó wá lọ síbẹ̀ níjọ́ Wednesday ní ìrọ̀lẹ́ pẹ̀lú kámẹ́rà ó bẹ̀ sí lọ ń sọ àwọn ọ̀rọ̀ tó sọ yẹn náà part of it náà ni láti build the moral and confidence ni but tó bá ti ń di wípé ó ti bẹ̀rẹ̀ struggle pẹ̀lú wa ní tó ti lọ ń kọlu àwọn Yorùbá leaders wọn yẹn àwọn ló máa wúlò fún kọ́ọ̀sì tó bá yá ẹlòmíì lè má lérò lẹ́yìn inú wọn ṣùgbọ́n wọ́n ní voice wọ́n dẹ̀ ní contact so mo fẹ́ fi àsìkò yà appeal sí pé kó má insult any Yorùbá leader kó o má ṣe tiẹ̀ lọ àìmọye nǹkan tí mo ṣe lábẹ́lẹ̀ tí mi tẹ̀ pariwo mi tẹ̀ insult anybody àti àwọn Yorùbá leaders mi tán náà ò support self determination o ní láti bú wọn o ní láti sọ̀rọ̀ sí wọn torí ọ̀rọ̀ lẹ Yorùbá gbọgbọ́n ṣé ọba ló fẹ́ lọ bú ni ẹni tó bá bú ọba á lù sympathy so o gbọ́dọ̀ wà very careful ń ṣe pé kó wá torí pé tó bá ti dé bí kámẹ́rà tó bá fẹ́ sọ̀rọ̀ kó má jùkúrú àwọn èèyàn anyhow onídàá àwọn èèyàn tó wà ní òkè òkun ṣe ń gbà ẹgbọ́ tó bá yá tó bá rí pé ó wà constructive ẹni tó fi pàdé ogun náà máa fi pàdé ogun so kó wà careful torí ọmọ wa ni òun ṣe bẹ̀rẹ̀ struggle ni business normal ni ó máa lọ ra mọ́tò máa ń tuta ni ó ṣe wọlé ni ó bá dé náà bá dẹ̀ wọ́n bì kan ó gbọ́dọ̀ gba training wọ́n train ẹ̀ bọ́n ṣe máa ń rudiment jàǹgbara ìgbà míì wà ó tẹ̀ ní sọ̀rọ̀ rárá wà operate tó bá tásìkò kó o sọ̀rọ̀ wà constructive wà dẹ̀ ní point tó bá tásìkò propaganda olórí kọ́ ló máa ń sọ̀rọ̀ ju propaganda spokesman ló máa ń sọ̀rọ̀ tó bá ti ń sọ̀rọ̀ tó olórí bá ti ń sọ̀rọ̀ jù ọ̀rẹ́ òní ní weight àwa di theatre àdi comedians so bí ọ̀rọ̀ jàǹgbara ṣe rí nìyẹn kì í ṣe kọ́tà kan máa celebrate rẹ̀ bí social media bí olórin ó nídìí ọgbọ́n àti òye ó dẹ̀ nídìí ọ̀pọ̀lọpọ̀ àdúrà ẹni sọ ju bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun púpọ̀ sà. mo kàn fẹ́ kí point ibẹ̀ yẹn clear ni